ó mà ṣe o, akẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ gbé májèlé jẹ. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa Treasure Salako, akẹ́kọ̀ọ́ nípele àkọ́kọ́ níléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. inú ilé àkọ́kù lágbègbè Lágere nílùú náà la gbọ́ pé wọ́n ti rí òkú Treasure ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, ìyẹn ọjọ́ 14 oṣù kẹfà ọdún yìí. bákan náà ni wọ́n bá ike májèlé sniper nítòsí ibi tí ọmọbìnrin náà kú sí, èyí tó mú kí àwọn kan máa sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ṣe ló para ẹ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ikú Treasure. ó ní a ti gbé òkú rẹ̀ sílé ìgbókùpamọ́sí ti OAUTHC, ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital nílùú Ilé-Ifẹ̀. àwọn kan sọ pé ó lè jẹ́ pé ṣe ni ọmọ náà para ẹ̀ látàrí ike májèlé tí wọ́n bá nítòsí ibi tó kú sí. ṣùgbọ́n àwa fẹ́ ṣèwádìí láti lè mọ nǹkan tó ṣokùnfà ikú rẹ̀. ní ọsibítù àwọn dókítà máa ṣe àyẹ̀wò òkú, a sì máa tú iṣu désàlẹ̀ ìkòkò ọ̀rọ̀ náà. bákan náà ni alukoro fún Fasiti Ifẹ̀ Abíọ́dún Ọlárẹ̀wájú sọ pé àjálù ńlá ni ikú ọmọdébìnrin náà. ó ní bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe sàkání àwọn ló ti ṣẹlẹ̀, síbẹ̀ ìbànújẹ́ ńlá ló jẹ́. Ọlárẹ̀wájú ṣàlàyé pé ó dùn ọ̀gá àgbà fásitì náà ọ̀jọ̀gbọ́n Bánirẹ́ púpọ̀ pé àwọn pàdánù Treasure sí irú ìgbésẹ̀ tí àwọn kan gbàgbọ́ pé ṣe ló kàn gbẹ̀mí ara rẹ̀ yìí. ó wáá ké sí gbogbo èèyàn láti máa fura sí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ sí ọmọlàkejì wọn o, nítorí gẹ́gẹ́ bí àwọn ti gbọ́, Treasure ti wà ní ipò ìrònú tipẹ́ tí àwọn tí wọ́n wà láyìíká rẹ̀ sì mọ̀, tí wọn kò fi tó àwọn àgbààgbà tí wọ́n lè tù nínú létí. Ọlárẹ̀wájú fi kún ọ̀rọ̀ rẹ̀ pé iléèwé náà bá àwọn òbí ọmọdébìnrin náà kẹ́dùn, wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run tù wọ́n nínú. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.